wo ìwọ tó bá mọ̀ pé òun mú kinní tí mo gbé dání mi ní dárúkọ ẹ̀ lọ jáwọ́ ó sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀dùn arìnlẹ̀ ó ní nǹkan kan ó tún ti di 22,000 níbi tá a ti ń rà Àdàmú Yárò Lákàlẹ̀ Express ó ti sọ di 22,000 áàfù ti di 11,000 lọ jáwọ́ 1 gram kànáà náà ti di 8 bay 2 gram só ti mọ iye tó jẹ́ tó bá fẹ́ gba ó múná ó pa plọ́ọ̀gì 12 bay ní 1 gram lọ́mọ tó ń ṣe òní 1 lọ́mọ tó fi lé ayé rẹ̀ ṣe jáwọ́ kò nu dírọ́ọ̀gì lílò jáwọ́ àṣẹ. wo ìwọ tó bá mọ̀ pé òun mú kinní tí mo gbé dání mi ní dárúkọ ẹ̀ lọ jáwọ́ ó sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀dùn arìnlẹ̀ ó ní nǹkan kan ó tún ti di 22,000 níbi tá a ti ń rà Àdàmú Yárò Lákàlẹ̀ Express ó ti sọ di 22,000 áàfù ti di 11,000 lọ jáwọ́ 1 gram kànáà náà ti di 8 bay 2 gram só ti mọ iye tó jẹ́ tó bá fẹ́ gba ó múná ó pa plọ́ọ̀gì 12 bay ní 1 gram lọ́mọ tó ń ṣe òní 1 lọ́mọ tó fi lé ayé rẹ̀ ṣe jáwọ́ kò nu dírọ́ọ̀gì lílò jáwọ́ àṣẹ.